Ẹ kú dédé wòyí bàbá wa. Ẹ káàbọ̀. Orúkọ mi ni Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun. Ní ẹnujọ́ mẹ́ta yìí mo ṣe alábàápàdé ilé ẹ̀kọ́ yín kan ní orí ayélujára, èyí tí ó sì wú ọ̀pọ̀lọpọ̀ lórí púpọ̀ púpọ̀. Torí ilé ẹ̀kọ́ yín yìí ó jẹ́ ọ̀kan tó jẹ́ pé kò wọ́pọ̀ láwùjọ wa. Bẹ́ẹ̀ sì ni ó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ wa lárugẹ gẹ́gẹ́ bí a ṣe rí. Èyí ló mú ọ̀pọ̀ èèyàn láti fẹ́ mọ̀ sí nípa ilé ẹ̀kọ́ náà pé kí ni èròǹgbà yín. Òun ló sì mú mi wá yín kàn ní òní. Inú mi dùn pé mo kàn sí ẹ sì fún mi ní àǹfààní láti wá bá yín fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láti lè mọ̀ sí nípa ilé ẹ̀kọ́ náà. Ẹ ṣeun púpọ̀. Ẹ káàbọ̀. Ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ orúkọ yín àti nípa yín sí. Ẹ ṣé olóòtú àti atọ́kùn. Orúkọ tèmi ni Olúdáre Ṣónẹ́yẹ Atúfáṣe, tí gbogbo èèyàn ń pè ní Atúfáṣe World Wide One, tí mo tún jẹ́ ọmọ gbogbo babaláwo àgbáyé káfàtà. Oríkì mi ni èmi ni Atúfáṣe kìlọ̀ Póṣìkàdànù, ọmọ ìkẹ́nà eréke níbi tí owó gbé ń so, ọmọ ìkẹ́nà eréke àfúnrẹ́fọṣọ, ọmọ ojú ti ẹgbẹrẹ akóbìṣẹsẹ, ìyẹn ní ìlú Ṣàgámù. Ọpẹ́ ni f'Olódùmarè fún ọjọ́ òní tí ó fún wa, nítorí ọ̀pọ̀ ni àwọn tí wọ́n ti ń fẹ́ gbà mí lálejò láti fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ pẹ̀lú mi lórí ilé ìwé yìí, ṣùgbọ́n máa sọ wọn pé kò tí tó àkókò ni. Ìdí ni wípé ohun tí a bá fẹ́ ṣe, tí a fẹ́ gbé síta gẹ́gẹ́ bí a ti jẹ́ babaláwo, tá dẹ̀ mọ̀ gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀sìn ìbílẹ̀ àti ìṣẹ̀ṣe wa, a gbọ́dọ̀ ṣe ní ọ̀nà tí ó máa fi bójú mu, tí àwọn èèyàn dẹ̀ máa rí tó máa mọ̀ pé àwa tá a jẹ́ babaláwo náà ọ̀jọ̀gbọ́n òun ni wá. Bí a ṣe ń tún ti àwọn èèyàn ṣe, bẹ́ẹ̀ náà là ń tún ti ara wa ṣe. Ohun tó fà á tèmi ò fi fún àwọn èèyàn ní ààyè àbí pé kí n lọ sórí ẹ̀rọ ayélujára àbí rédíò láti máa polongo àwọn iléèwé yìí, yàtọ̀ sí program tèmi fúnra mi ń ṣe lórí rédíò 104.7 SM FM tí máa ń ṣe ní ọjọ́jọ́ Jímọ̀. Ibẹ̀ nìkan mo ti lè sọ pé mo ti ń ṣe ìpolongo ẹ̀, nítorí pé mi ni atọ́kùn ètò yẹn. A dẹ̀ máa ń fi Ifá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn lórí ìkànnì yẹn ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, nígbà tí màá rí fọ́nrán yìí ní orí Facebook tó jẹ́ pé ọ̀dọ̀ yín ló ti wá, ó múnú mi dùn. Ẹ̀ tó mọ èèyàn rí tí ó tẹ̀ délé ìwé yẹn rí, tí ó dẹ̀ dé síta ọ̀dà. Ìbàdàn ti sọ pé ẹ máa wá yẹn, ìyẹn mo yẹ wò pé ẹni tó mọ̀ á rí, tó mọ̀ ilé wa, tó mọ̀ ọ̀nà wa, tó dẹ̀ ní ìgbàgbọ́ nípa nǹkan tí ó rí, ó yẹ ká fún láyè. A jẹ́ pé ó tó àkókò tí Ifá sọ pé òun fẹ́ gbé ọ̀rọ̀ ilé ìwé yẹn jáde sí ìta gbangba yẹn. A jẹ́ bí ó ṣe rí. Ilé ìwé yìí ó bẹ̀rẹ̀ ní ọdún 2019 ní September 16 òní ilé ìwé yìí bẹ̀rẹ̀. Àwọn nǹkan tó dẹ̀ mú ilé ìwé yìí wáyé ó pọ̀. Ìdí àkọ́kọ́ ni pé ní ọjọ́ kan ọmọ wa kan, kí Ọlọ́run Elédùmarè kó túbọ̀ lọ́ra ẹ̀mí ọmọ náà, kó túbọ̀ ṣe lólóríire, kó ṣe gbogbo wa ní olóríire. Ọmọ yìí ó tẹ̀ díẹ̀, nígbà yẹn díẹ̀ tí mo sọ yẹn ó pọ̀ gan-an, ló ti fẹ́ dojú ikú. Wọ́n wá dá Ifá. Nígbà tó dá Ifá, wọn náà gbọ́dọ̀ fi ìdè Ifá sí ọwọ́ ọmọ yẹn torí kó lè gbádùn. Wọ́n ṣe torí ọmọ babaláwo ni, ìkan nínú ọmọ babaláwo ni, tó dẹ̀ pé ṣe la ìjọ ń ṣe ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ ní ìgbà yẹn lọ́hùn, tó dẹ̀ ti di ìjọ Gbódò àti fẹ́ báyìí, ìjọ Ọ̀rúnmìlà Gbódò àti fẹ́ báyìí. Nígbà yẹn lọ́hùn, wọ́n á fẹ́ ṣe WAEC mock exam lọ fẹ́ ṣe. Ọba ní kí ọmọ yẹn lọ sí ilé ìwé, máa forúkọ bo ilé ìwé yẹn ní àṣírí. Nígbà tó ọmọ yẹn dé ilé ìwé, ọ̀gá ilé ìwé yẹn ní láti sọ pé kó yọ ìdè yẹn, kó yọ kúrò. Tí ó bá ti lè yọ kúrò, ọ̀n ní jẹ́ kó ṣe ìdánwò. Àwọn bàbá ọmọ yìí wọ́n gbéra wọn lọ síbẹ̀, Ọlọ́run nígbà wọ́n wá pè mí. Ní àkókò yẹn mo ń lọ sí ìlú Èkó ni. Mo ní kó pé àwọn kan lọ bá, ká má bòkó lọ sí lólóró atọ́kùn. Ẹni ìkọjálẹ̀ ó dàbí tó bá já èdè yẹn.
wọ́n á sọ fún mi mò ń sunkún ní mọ́tò ní ọjọ́ náà lọ́gbà ẹ dúró kí ni ọ̀pọ̀ fi ṣorí tí náà kí o ṣe kówé jẹ́ ti àwọn àgbàlagbà àti àwọn tí wọ́n ń wò mí lé àwọn tó dá iléèwé sílẹ̀ wọn lórí méjì wọn lórí mẹ́ta tòótọ́ mo ti ní èròǹgbà láti dá iléèwé sílẹ̀ ṣùgbọ́n kì í ṣe ní ọ̀nà tí àgbègbà báyìí èròǹgbà mi gbà ẹni pé iléèwé tí a ti máa kọ́ àwọn ọmọ ní ẹ̀sìn ìṣẹ̀ṣe wa bí ifá bí òòṣà bí dídá òòṣà ètò wà lọ́kàn mi nìyẹn ìbùdó yìí sọ pé tí ifá bá ṣe tán ọ̀run màlẹ́ bá ṣe tó bá ti dé àgbéjáde ṣùgbọ́n nígbà tí àkókò kíní tó ó dùn mí wọ́n á wò pé kò burú ohun tó ń ṣẹlẹ̀ yìí àgbọ́dọ̀ wá nǹkan ṣe sí mo dé látẹ̀kọ̀ mo gbé ifá kalẹ̀ iléèwé ìgbàlódé ṣe èyí tó jẹ́ pé téèyàn máa lo gbogbo àwọn ohun èlò àti kẹ́kọ̀ọ́ tí wọ́n ń lò ní àwọn iléèwé tó kù yìí ìwọ ifá ṣó fọwọ́ sí ifá ló ń fọwọ́ sí gbére bí eré ohun tó mú iléèwé yìí tó mú jáde nìyẹn a lè dúpẹ́ pé láti gbàdá ti bẹ̀rẹ̀ iléèwé yìí àìmọye ìdojúkọ tí a rí lóríṣiríṣi títí di òní ṣùgbọ́n bí àwọn àgbàlagbà tó bá fẹ́ rìn tó bá ti béèrè ọ̀rọ̀ lẹ́nu ifá tífá bá ti sọ pé kó tẹ̀síwájú wọn kì í jẹ́ kí ẹ̀rù kó bá wọn títẹ̀síwájú tí ifá ní kí a tẹ̀síwájú lórí iléèwé yìí òun ni ẹ̀rù kò ṣe bà wá tí a dẹ̀ ra ń ṣe gbogbo àwọn nǹkan wa ní wẹ́rẹ́wẹ́rẹ́ ó máa yà yín lẹ́nu pé owó tí à ń gbà níléèwé yìí ifá òun ló ṣe atọ́kùn ẹ̀ àṣẹ tó dẹ̀ pa òun ni à ń tẹ̀lé a ní àwọn reception class ìyẹn àwọn ọmọ kéékèèké irú owó iléèwé wa bẹ̀rẹ̀ láti 3,500 gẹ́gẹ́ bí ifá ṣe pàṣẹ 3,500 naira. ní ayé òde òní tá a wà yìí. bẹ́ẹ̀ ni àwọn kan láti crèche yẹn sí nursery 3,500 láti primary 1 sí láti primary 1 sí primary 3 ọ̀yẹn 4,000 láti primary 4 sí 6 5,000 naira ní ọdún tó kọjá mo béèrè lẹ́nu ifá pé ṣé ká fowó kún ifá náà gbọ́dọ̀ fowó kún àwọn JSS1 wa láti JS1 to 3 10,000 wọn là ń gbà lọ́wọ́ wọn àṣẹ tí ifá pa mi. SS1 to SS3 15,000 ni à ń gbà lọ́wọ́ àṣẹ tí ifá pa ni nítorí gbogbo ìgbésẹ̀ wa nípa ọ̀rọ̀ iléèwé yẹn kò ti fà tì tí a bá fẹ́ gbé ìgbésẹ̀ kan mo ní láti gbé ifá kalẹ̀ kí n béèrè lẹ́nu ẹ̀ pé ìgbésẹ̀ yẹn kan ṣe ó lọ́wọ́ sí tó bá lóun lọ́wọ́ sí débi pé bí epo ṣe wọ́n tó yìí dá béèrè pé yíká fowó kún owó mọ́tò ifá ní rárá 10,000 naira òun là ń gbà lórí ọmọ kọ̀ọ̀kan láàrin ìlú nílùú Ìkẹnẹ́ yìí so gbogbo bí adẹ̀yẹn sọ pé ọ̀rọ̀ owó iléèwé àti ti owó mọ́tò yìí náà tí a bá pín àwọn ọmọ ẹ̀ tó bá ta bá sọ pé 10 ni wọ́n ta bá máa kó wọn ìdá bíi 2.5 nígbà tó yẹ pé school ọ̀fẹ́ ni à ń ṣe fún wọn ìgbà kan máa ń lé wọn lọ sílé nígbà tó bá dijọ́ kejì wọn á tó rọ́ wá ní ìpè kínní ó tẹ̀ ṣe ó wọ̀ mí lára jọ kan mo sọ pé ṣé mi ni mo bí yín ni nígbà tó dẹ̀ ìyá ṣe lọ ọmọ yẹn sọ pé ẹ̀yin ni bàbá wa kí ni ìdẹ́bẹ̀ ṣe ìbùsùrọ̀ á sọ pé ṣùgbọ́n àánú ń dìde mi ò ní parọ́ mọ́ ifá mi ò mọ àwọn èèyàn rí wọn kọ̀ déédéé sọ pé ẹgbà ẹ ṣe lè so àwọn nǹkan tí mo fi ní ìgbàgbọ́ pé ifá ó fi ọwọ́ sí àwọn nǹkan tí à ń ṣe nìyẹn mi ò dẹ̀ ń fẹ́ láti máa dá òfin ifá kọjá àbí láti máa fi ọwọ́ pa ìdá òfin ifá èèyàn lè rìn kórí má mi o àwọn kùdìẹ̀kudiẹ kan ó lè wà níbì kan ṣùgbọ́n tí a bá jókòó tí èèyàn bá gbọ́ àwọn kùdìẹ̀kudiẹ yẹn tó bá jẹ́ ọlọ́gbọ́n òmọ̀ràn èèyàn á mọ̀ pé kùdìẹ̀kudiẹ yẹn kì í ṣe pé ó jẹ́ kùdìẹ̀kudiẹ bí kò ṣe pé àwọn èèyàn kan lọ́ máa mọ̀ọ́mọ̀ sọ pé ẹni yìí iṣẹ́ tó fẹ́ ṣe tí wọ́n ò ṣe rí àwọn gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti má jẹ́ kó ṣeé ṣe mo yìí fàbọ̀ síbẹ̀ yẹn náà. kódà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ inú mi dùn pẹ̀lú ohun gbogbo tí ẹ sọ ifá yóò túbọ̀ máa tẹ̀yìn síwájú àṣẹ o olódùmarè yóò túbọ̀ máa fún yín ṣe àṣẹ o
Ẹ sọ̀rọ̀ pé ẹ ní àwọn ìdojúkọ kan ṣùgbọ́n ẹ tí mẹ́nu bà àwọn ìdojúkọ náà. Inú wa dùn tí ẹ bá lè sọ fún wa kí ni àwọn nǹkan tí ẹ ń là kọjá gẹ́gẹ́ bí ìdojúkọ. Àkọ́kọ́ ibi ìdojúkọ ẹ mọ̀ pé kò sí nǹkan tí èèyàn máa ṣe pé kò kọ́ ní dàbí ìgbà tó yẹ pé bóyá ayé fẹ́ parẹ́ ọ̀run fẹ́ wó ni. So àwọn yẹn ṣẹlẹ̀ nínú ètò yẹ pé mo máa fi ń dúpẹ́ fún Ifá ni pé gbogbo nǹkan kọ́ la lè máa sọ. Ó dùn mí pé kì í ṣe iléèwé wa yẹn ni àwa tí ẹ̀yin gan bá wọ iléèwé yẹn rà báyìí ìpè ṣé ibi báyìí ni àwa kó àwọn ọlọ́mọ sí ni nítorí pé ibi tí Ifá sọ pé kí n lọ tẹ̀lú sí nìyẹn. A lè dúpẹ́ pé àwọn wà ń bẹ̀ náà Ifá fúnra rẹ̀ ó ń ṣe atọ́kùn gbogbo àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. Àwọn nǹkan tí a sọ pé ìdojúkọ yẹn kò tí ì kọjá agbára Ifá ṣùgbọ́n ó fi ń ro wa lágbára ni láti lè ní ọgbọ́n kún ọgbọ́n ní ìmọ̀ kún ìmọ̀. Ara ìdojúkọ tí mo lè sọ tó jẹ́ pé kíní wo ni ọ̀rọ̀ wọn tíṣà nígbà tí àwọn kan bá wá tọ́sọ́ kan fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn skúlù babaláwo ẹ máa lọ síbẹ̀ o ẹ máa ṣe bẹ́ẹ̀ dẹ̀ rèé má ti béèrè àwọn nǹkan tá à ń ṣe àtọ́rí a ní curriculum tá à ń lò NAFS curriculum là ń lò. Àwọn nǹkan tó yàtọ̀ nínú àwọn nǹkan tí à ń kọ́ níbẹ̀ òun ni àbí àfikún ta lè sọ pé àfikún traditional religion knowledge àti Africa traditional medicine education knowledge. Irú Africa traditional medicine education knowledge yẹn àwọn senior class ló wà fún ṣùgbọ́n Africa traditional religion knowledge yẹn gbogbo àwọn ọmọ iléèwé Atúfàṣe traditional school ni wọ́n ń ṣe. Nínú ètò ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìbílẹ̀ wa yẹn tí a mọ̀ sí Africa traditional religion knowledge yẹn ibẹ̀ la ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọdún à ń kọ́ wọn ní Ifá láti Ìjògbè sí Ọ̀ràngún méjì àtàdúró ń bẹ̀. Ó dá kí ni ohun pàtàkì tí Ọ̀rúnmìlà jẹ́? Ta ni Ọ̀rúnmìlà? Ta ni Olódùmarè? Nítorí pé bí èèyàn bá fẹ́ lọ sínú ẹ̀sìn kan ní òde ayé ó gbọ́dọ̀ mọ ẹni tó ṣẹ̀dá ayé àti ọ̀run. Irú èèyàn wo ni? Ṣọ́kùnrin ni ṣóbìnrin ni? Ṣé arúgbó ni ṣé ọmọdé ni? Ó gbọ́dọ̀ mọ̀. À ń jẹ́ kí àwọn ọmọ yẹn mọ̀ ta ni Ọ̀rúnmìlà. À ń jẹ́ kí ó yé wọn ta ni Ifá. Àwọn wo ni òòṣà? Ta ni òòṣà? Kí ni ìrẹ́pọ̀ tó wà láàrin òòṣà àti Ifá? Kí ni ìdí tí Ọ̀rúnmìlà fi wá sí ayé? Àwọn nǹkan tá a fẹ́ kọ́ àwọn ọmọ yẹn kì í ṣe pé ká kọ́ wọn pé Ọlọ́run dá ayé àti kò ṣojú ẹnì kankan. Ṣàngó ló kọ́kọ́ dé sí ayé kò ṣojú ẹnì kankan. Ọ̀rúnmìlà ló kọ́kọ́ tẹ̀lé kò ṣojú ẹnì kankan. Àwọn nǹkan tó ń da èdè Yorùbá rú nìyẹn. Ṣùgbọ́n láti lè gbin ìbẹ̀rù sí àwọn ọmọ wa ní ọkàn àti láti lè jẹ́ kí àwọn ọmọ wa kàn mọ̀ kàn ní ìgbàgbọ́ wípé nínú ẹ̀sìn ìbílẹ̀ wa ìgbàlà wà ń bẹ, ìwòsàn wà ń bẹ, oore-ọ̀fẹ́ wà ń bẹ. Nítorí pé àwọn Ifá tí máa ń kọ́ yẹn máa ń sọ fún wọn pé tó bá doníkọ̀ràn gíga tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ẹ lè lo Ifá yìí láti fi ṣe báyìí. Ó ní ọ̀nà tẹ́lẹ̀ gbàgbọ́ ó ní nǹkan tẹ́lẹ̀ fi ṣe nínú àwọn Ifá tá a kọ́ wọn yẹn. Ṣé wọ́n pé nígbà tí nǹkan irú nǹkan bẹ́ẹ̀ bá dé tán bá lò ó tán ríṣẹ́ ó máa jẹ́ kí àyà kó wọn yàtọ̀ sí pé ká ní à ń rẹ òwú à ń ṣe kínní àkọ́ ọmọ nìyẹn nílé ìwé wa. So a mọ̀ pé ọ̀la wa òun ni àwọn ọmọ yẹn òun la ṣe gbé àwọn kínní tí a gbé kalẹ̀. Àwọn tó máa ń wá ta bá ń fi àwọn curriculum wa hàn wọ́n ní traditional ó máa ń yà wọ́n lẹ́nu pé báwo la ṣe kí la gbà débẹ̀ báwo la ṣe rí àwọn nǹkan yẹn. Ó dẹ̀ ní bí ìmísí yẹn ṣe ń wá gẹ́gẹ́ bí Ifá ṣe tó a sí ọ̀nà. Ṣùgbọ́n àwọn ìṣòro tó dàbí pé ó ṣe òní ọ̀rọ̀ tíjà táwọn kan bá wá àwọn èèyàn kàn fẹnu bà wọ́n fẹnu tún iléèwé yẹn ṣe ní ká má sọ mí. Ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi ní pé kò tí ta kòkò. Ibà wa ta wà ń bẹ̀ yẹn sìn à ń gbìyànjú láti máa ṣe tá a lè ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ifá wípé Ifá fúnra rẹ̀ ó ń ṣe gbogbo ó ń ṣe tó dẹ̀ ń fi àyọpẹ́ sílẹ̀ tí ò sí àbámọ̀ gbogbo. So a jẹ́ pé ibi tí mo lè sọ̀rọ̀ sí nípa ìdojúkọ àwọn ìdojúkọ kékèké kankan wà ṣùgbọ́n èyí tó ṣe kókó jù òun ní ti ọ̀rọ̀ tíṣà yẹn. A dẹ̀ ti ń gbèrò pé a fẹ́ dá iléèwé gíga sílẹ̀ tí a fẹ́ pè ní Atúfàṣe Traditional Institute ṣùgbọ́n a fẹ́ bu omi rin
eléyìí kó dé ibi tó ní àpẹẹrẹ kí a tó bẹ̀rẹ̀ yẹn àmọ́ pé tá a bá bẹ̀rẹ̀ yẹn àti ní àwọn olùkọ́ kò ní nira fún wa nítorí pé kò yé àwọn èèyàn kò yé àpọ̀ èèyàn tẹ́ bá dé kẹ́nẹ́sì tẹ́ bá lọ pé skul babaláwo wọn náà máa lọ sí Atúnfàṣe inú mi dẹ̀ máa ń dùn láti bá gbọ́ skul àwọn babaláwo ni àwọn ọmọ skul mi gan àbọ̀rúbọyé o àwọn máa dáhùn pé ó gbà tọ́ orí mi máa ń wù ni nítorí pé ohun tí wọ́n lérò pé babaláwo lè ṣe ní òun ni ó ń ṣẹlẹ̀ yẹn àbọ̀ ni olóòtú. Ó dà bẹ́ẹ̀ kódà orí mi wú torí ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tí wọ́n ti fi kọ́ wa láti kékeré òun ló wà ní orí wa ọ̀pọ̀lọpọ̀ wa ní ànímọ̀ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ níta nìyẹn ẹni tí ò nímọ̀ nípa ifá láti kékeré náà ti bà ọpọlọ ẹ̀ jẹ́ wọ́n ti kó ìkòkò sí lórí pé tó bá ti ráwọn ẹyún ọ̀ya yọ bàtà ẹsẹ̀ rẹ méjèèjì kò fèrègé àwọn ẹsẹ̀ ní ọlọ́run o èèyàn burúkú ni wọ́n o torí pé kíni torí pé a ní ìmọ̀ tó kún tó bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ ṣùgbọ́n pẹ̀lú àlàyé tí ẹ ṣe yìí pẹ̀lú àwọn nǹkan tí ẹ ń kọ́ àwọn ọmọ ní nǹkan gidi wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ nípa ifá àti nípa àṣà ìṣe àti èdè wa tí wọ́n sì tún máa lò ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ torí àwọn mi wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà lò ó yàtọ̀ gédéǹgbé tó jẹ́ pé ọ̀nà tí ò dáa rárá àti rárá ni nínú wa dùn bí ẹ ṣe ṣàlàyé pé ẹ ń kọ́ àwọn ọmọ yìí. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé ẹ pè orúkọ ilé ẹ̀kọ́ yìí ní Atúnfàṣe Traditional School kí ni ó bí orúkọ yẹn gangan Atúnfàṣe? Orúkọ ńlá ni nígbà kan rí nígbà tí àyè ń wá pé báwo la yẹ fẹ́ ṣe é torí mo jẹ́ nìkan tó yẹ pé gbogbo àwọn nǹkan tó mo ṣe àwọn èròǹgbà mi ni láti lẹ̀ ìpè kí ni mo lè ṣe torí iṣẹ́ babaláwo ni mí oníṣègùn ni mí iṣẹ́ babaláwo yìí ọwọ́ bàbá mi ni mo ti kọ́ tí wọ́n dẹ̀ gbìyànjú láti tọ́ mi sí ọ̀nà tó tọ́ àti tó yẹ nípa ẹ̀. Orúkọ Atúnfàṣe yìí torí ń gbà yẹn kó tó di pé orúkọ Atúnfàṣe wáyé Young Eddie òun ni mò ń jẹ́ ń gbà yẹn orúkọ bàbá tèmi ni Edward yẹn wọ́n sọ pé èmi ni ọmọ Edward babaláwo nílùú Ìkẹ́nnẹ́ kò tẹ́ bá dé Ìkẹ́nnẹ́ sí tẹ́ bá sọ pé ẹ̀ ń béèrè Edward wọn kò dárúkọ mi kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ mí sí darí Ìkẹ́nnẹ́ tẹ́lẹ̀ bá ra Edward orúkọ bàbá mi yẹn lọ́sàbà tó ń pè kó tó di pé orúkọ Atúnfàṣe tí ó wáyé títí di sìn wọ́n lè sọ pé Atúnfàṣe Edward ṣé ọmọ Edward lẹ́nu lọ sọ́dọ̀ àbí dáre Edward yẹn ò kúrò nínú nítorí pé bàbá mi kó tó di fún wọn di babaláwo ojú ọmọ pọn wọn Methodist Church lọ ń gbà ibẹ̀ lọ bí wọn sí ibi tó ti sàmì nìyẹn ṣùgbọ́n nígbà tí ó tó àkókò wọn ní àdúgbò lọ ṣe kó di babaláwo bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe babaláwo àbímọ láì mọye ọdún tó ti bẹ̀rẹ̀ babaláwo ọlọ́run ṣe èmi tí mo dúró tí mo ṣorí bí kíní náà mo wá sáyé so láti gbà mo dẹ̀ ti wá sí ilé ayé yìí náà tí wọ́n ti sọ pé àkọsẹ̀jáyé mi àti ifá tí wọ́n tẹ̀ fún mi wọ́n ti sọ pé ìdíṣẹ́ babaláwo yìí ni a ti di la máa ti jẹ́ ní àpèsè so mo tẹ̀ ní kí n kọ́kọ́ rìn lọ bàbá ní kò sí nǹkan tó jọ ifá yẹn gangan ní kò jókòó tì mo dẹ̀ dúpẹ́ ńgbà yẹn pé gbígbọ́ràn tí mo gbọ́ràn sí bàbá lẹ́nu mi ò kábàámọ̀ gbogbo dè nílé ni ibi tẹ́ ti wá bá mi ilé bàbá ni ọlọ́run pèsè tèmi fún mi ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti àǹfààní pé bàbá tó ṣe ohun ribiribi báyìí mi ò ní jẹ́ kí ilé ẹ̀ bàjẹ́ orúkọ ẹ̀yẹn náà ni mo ń ṣe lójoojúmọ́ pé bí ó ṣe máa ga sí bó ṣe máa ga sí bó ṣe máa ga sí. nípa ohun tó bí orúkọ Atúnfàṣe mo lọ sí Èkó jọ̀nà ní bamboo torí mo jẹ́ ẹnìkan tó yẹ pé mi ò kí ń fẹ́ láti máa ṣe àyálò kan máa ń fẹ́ kó jẹ́ pé nǹkan tí èmi fúnra mi tọ́wọ̀n yàn tí wọ́n ti ronú kàn. wọ́n pe olóyè kan ní Atúnraṣe gbà tí wàá wo Atúnraṣe tí bá yọ arú yẹn kúrò tí mo fi f sí ó di Atúnfàṣe ni kò ṣe bẹ̀rẹ̀ tẹ́ bá wo ara ilẹ̀kùn yìí ẹ̀rí nǹkan kan tí mo yà síbẹ̀ ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn torí ibi tí a ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí ilé ìwòsàn ìbílẹ̀ ni mo fi bẹ̀ ṣe ń gbà yẹn ni mo pè ní ilé ìwòsàn ìbílẹ̀ Atúnfàṣe Traditional Hospital
so ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn pé báwo mo ṣe lè ṣe tọ́wọ́n èèyàn máa fẹ́ mọ Atúnfàṣe àsáré gbà yẹn àmàṣelé síbẹ̀síbẹ̀ ṣùgbọ́n gbà tó tó àkókò tí Ọlọ́run sọ pé orúkọ Atúnfàṣe yẹn ó máa bẹ̀rẹ̀ rédíò program jáde school yìí jáde hospital ló kọ́ síwájú mo dẹ̀ ní store gbà yẹn tí mo ti ń ta àwọn oògùn ìbílẹ̀ tí mo sọ ní Atúnfàṣe traditional medicine store gbà yẹn tí à ń ta tá à ń ṣe mo ní Kẹ̀nẹ́bí mo ní Ṣàgámù kó tó di pé Ọlọ́run sọ pé kò tí ì yá ìmọ̀ tí mo ní gbà yẹn òní mo wá ń lò láti fi kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ní ilé ìwé báyìí so ibi tí orúkọ Atúnfàṣe yẹn tí ó ti Atúnraṣe ni mo yọ arú yẹn kúrò wá ṣe FUC wá di Atúnfàṣe so tí wọ́n bá sọ pé Atúnfàṣe worldwide one ìyẹn pé kò sí ẹni tí ó kọ́kọ́ ń jẹ́ bẹ́ẹ̀ láì àìmọye Atúnfàṣe ló dẹ̀ tó wá sí yẹn inú mi dẹ̀ dùn rẹpẹtẹ pé bí orúkọ kan bá dáa tí ìṣòro kan tó bàjẹ́ àwọn èèyàn á jẹ́ lóríṣiríṣi so mo dẹ̀ dúpẹ́ pé àwòkọ́ṣe rere òní Ọlọ́run fi wá ṣe ní ìlànà ìṣẹ̀ṣe. Aṣọ àlàyé kò ní yí ẹrẹ̀. Àṣẹ o àtẹ̀yìn náà. Àṣẹ. Ní ilé ẹ̀kọ́ Atúnfàṣe yìí irú àwọn ọmọ wo gan-an ni ẹ̀ ń gbà ní pàtó? Ṣé àwọn ọmọ oníṣẹ̀ṣe tó jẹ́ pé àṣà àti ìṣe Yorùbá pọ́nbélé ni wọ́n ń tẹ̀lé ni àbí àti àwọn mùsùlùmí àti àwọn kristẹni ni ẹ̀ ń gbà? Tí bá sọ fún yín pé ọmọ oníṣẹ̀ṣe tó wà nílé ìwé yẹn wọ́n pọ̀, àwọn ọmọ mùsùlùmí wà ńbẹ̀, àwọn ẹlẹ́sìn kìrìyó náà wọ́n wà ńbẹ̀. Ohun tí ó máa ń yà mí lẹ́nu nínú àwọn èèyàn wa ni pé ohun tó yẹ ká gbé lárugẹ ṣe la máa ń tijú sí ṣùgbọ́n kò tì mí lójú. Máa nǹkan pásítọ̀ ni ọmọ ẹ̀ wà ní ilé ìwé wa yẹn kí n forúkọ bọ́ ọmọ yẹn láṣìírí wọ́n bàjà ní church ẹ̀ Redeem ló ń lọ wọ́n ṣe gbogbo oníláyé ó ní gbogbo ilé ìwé tó mú ọmọ òun lọ Ọlọ́run jẹ́ kí ọmọ yẹn kó mọ ìwé ó ní ibẹ̀ yẹn ọmọ ọmọ wa wọ́n ní gbogbo ilé ìwé tó máa kà ibẹ̀ ló ti máa kà. Wọ́n á pè mí lọ́jọ́ kan ó ní ẹ̀gbọ́n kí ló dé tí àwọn èèyàn yín tí gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá dìde láti kọ́ ọmọ á síbẹ̀ yẹn ibẹ̀ yẹn ò ní gbèrò wípé kí n bá wọn sọ̀rọ̀ kí mo ní wọ́n rán mi sí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe nìkan wọ́n rán mi pé kí n dá ilé ìwé sílẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ìṣe àṣà wa àti ẹ̀sìn wa ni àwọn tó bá hùn kó wá nígbà tá a máa lọ síbẹ̀ yẹn a rí ẹlẹ́sìn ìbílẹ̀ ọmọ ẹlẹ́sìn ìbílẹ̀ pọ́nbélé tó mú ọmọ ẹ̀ tó mú kúrò tó sọ pé òun lè jẹ́ kọ́ ọmọ òun lọ sí àárín aginjù bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tó ń ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n níbi tẹ́ bá ti ń lọ àwọn ọmọ ẹ̀ pé aburú kan ní ṣẹlẹ̀ sọ ọmọ wọn ìdí nìyẹn nígbà tí a dé orí sáìtì wa yẹn odidi táàmù kan la fi gbé ọmọ yẹn lọ́fẹ̀ẹ́ tá a gba owó rárá tá a fi mọ́tò gbé wọn lọ tá a fi gbé wọn bọ̀ láti lè fi ṣe ohun ìwúrí fún wọn ni nítorí pé ẹni tó bá ẹ máa mọ bẹ̀ níjọ́ kan tẹ bá débẹ̀ náà àwo bíbẹ̀ yẹn ṣe bó ṣe jì sí ẹni tó bá láyà á wò pé kí ló fẹ́ lọ sí móhun ṣe nínú igbó yẹn ni nínú oko yẹn ni ṣùgbọ́n ká tó pẹ́ lọ́wọ́ Olódùmarè so ilé ìwé yẹn Ọlọ́run ṣe fún gbogbo ènìyàn ni fún gbogbo ẹ̀dá láyé kì í ṣe fún oníṣẹ̀ṣe nìkan ṣùgbọ́n a torí pé kíyà má jẹ àwọn oníṣẹ̀ṣe kí àwọn tó ń lérò pé àjẹ́ nǹkan kọ́ mọ̀ pé àjẹ́ nǹkan Olódùmarè pàápàá ó tún dáwájú bí a ṣe lérò lọ òun ni a ṣe gbé ilé ìwé yẹn a ṣe gbé kalẹ̀ a mọ̀ pé nígbà tí ọjọ́ bá ń gorí ọjọ́ tó ṣù ń gorí oṣù tọdún gorí ọdún a yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé Ifá fúnra rẹ̀ ọmọ bó ń ṣe ń ṣe nǹkan tí Ifá bá dẹ̀ rányàn iṣẹ́ tó bá jẹ́ pé jẹnẹrétọ̀ ń ṣe kìtàkìrà tó sáré owó tó ṣe gbogbo ẹ̀ pé kínní àdẹ́dọ̀ dìde ìjákulẹ̀ ló fi ń ṣeré kò sẹ́ni tó lè gbọ́ orúkọ owó ilé ìwé wa yẹn ó máa yà wọ́n lẹ́nu pé ẹ̀dẹ̀ ń ra epo sí mọ́tò ẹ̀dẹ̀ ń ṣe sanwó tíṣà at least owó tá à ń san bẹ́ẹ̀ kì í ṣe tòótọ́ ó lè má ṣe kíní nǹkan ẹni tó gbowó kéré jù ilé ìwé yẹn ní 30,000 pé owó ẹ̀ kéré 30,000 naira. ní ilé ẹ̀kọ́ tí tó jẹ́ pé owó ẹ̀kọ́ rẹ̀ tó ga jù ní ẹgbẹ̀rún mẹ́wàá. 30,000 naira ọ̀nà ń gbà so ó ní 45 wà tá a máa tó fún lówó mọ́tò nítorí pé à ń fẹ́ ẹni tó finú fẹ́ dọ̀ tí inú ẹ̀ dùn pé kò ń bá a ṣiṣẹ́
á fún lówó mọ́tò. So tá a bá ṣí ẹ mọ́ owó tí à ń sọ fún pé kíní ó ti lé ní 50, ṣùgbọ́n bí Ifá ṣe rán àwa nìyẹn ìpè káyé ṣe. Àwọn èèyàn máa ń sọ pé owó tí àárín Ifá tó yẹ ká fi máa gbádùn ó là ń ná sí ilé kékeré tí mi ná síbẹ̀ nítorí pé a ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi pé wọ́n ti gbé mi sáyé yìí o, wọ́n ṣe kíní o, gbogbo nǹkan tí mo ní pátá dúkìá tí mo ní iṣẹ́ yìí tó dẹ̀ fi rọ̀ mí lọ́rùn kì í ṣe olójú ìta máa sọ pé ara nù ọrẹ ẹni tó dẹ̀ ń ta lọ́ọ̀rẹ́ ó yẹ kó náà kú àti ta ẹlòmíì lọ́rẹ́. Ohun tó kọ̀ ṣe àwa ẹlẹ́sìn ìbílẹ̀ púpọ̀ àwa ẹlẹ́sìn ìbílẹ̀ pé kì í ṣe púpọ̀ wa là ń lè lo owó láti wọ́n sí ìlànà ẹ̀sìn ìbílẹ̀ tí àwọn ẹlòmíì náà máa lè sọ pé àwọn rí èrè bẹ́ẹ̀. Àwọn èèyàn wa tí wọ́n bá ti rí ibi tó jẹ́ pé wọ́n máa ti rí èrè kù sí àpò wọn fẹ́ ṣe. Bàbá mi kan lọ́ọ̀yà ni babaláwo ni ó nígbà tó ń gbọ́rọ̀ skul ó sọ pé skul tó ní pẹ́ ṣe kínní tó ní pẹ́ kó láṣì tó ní ṣe kínní kankan bẹ́ẹ̀ pé ìgbà tó ń dẹ̀ ń gbọ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún òun ni tálẹ́ níyẹn gan ó lé mi rè sá anájẹ pé gbogbo owó tí ẹ̀ǹpá ń gbé fa tó yẹ kẹ́ ẹ máa lò sí ara ilẹ̀ náà mo ní iṣẹ́ tó ń ràn mí ní ọ̀nà wọn dá nítorí àìmọye àwọn tó ti bẹ̀rẹ̀ iléèwé ní ilẹ̀ òkè lọ́hùn tí kò sí mọ́ wọ́n pè mí ó yàtọ̀ sí pé mo pe ara mi ìpè Ifá òun ni mò ń jẹ́ òun ló dẹ̀ ṣe rí pé ibi tá a wà lé ní ẹ bá rí gbogbo bíbá yìí ẹ máa wò pé báwo ló ṣe rí báwo ló ṣe Ifá ṣe ń ṣe ọlá ẹ̀ nìyẹn. Ẹ ṣe olóòtú. Ẹ ṣeun púpọ̀ bàbá. Báwo ni ọ̀rọ̀ èdè wa ìyẹn èdè Yorùbá báwo ni ẹ ṣe ń kọ́ àwọn ọmọ sí ní ilé ẹ̀kọ́ yìí? Ẹ ṣe gbogbo ọmọ tó wà nílé ìwé yẹn tó wà nílé ìwé Atúfàṣe traditional school pátá wọ́n ṣe Yorùbá àtàwọn tó jẹ́ àwọn tó ń ṣe sáyẹ́ǹsì mo kàn ń pa fún wọn ni tó bá ti mọ̀ pé òun gbọ́ nílé ìwé Atúfàṣe o gbọ́dọ̀ ṣe Yorùbá o gbọ́dọ̀ mọ̀ nípa Yorùbá. Ọlọ́dẹ tó wá fèmí náà lórí ọ̀fẹ́ pé èmi náà tún tẹ̀síwájú nípa ìkẹ́kọ̀ọ́ Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga so mo wá túbọ̀ sí ara dé láti lè jẹ́ kọ́ mọ́ àṣà wa ò gbọ́dọ̀ parẹ́ èdè yẹn àmì nígbà mi tẹ́ ń pẹ̀lú ọba bẹ̀rẹ̀ báyìí bàbá bẹ̀rẹ̀ sí ni a máa ń kọrin ni ká máa kó igi bá ti mú igi tí mo fi ń tírèènì wọn torí ọlọ́máṣe ọlọ́mọ ẹran àwọn náà máa má tẹ́wọ́ ká máa bẹ̀rẹ̀ sí ní akọrin dòrémí lásòfà dòrémí rédòmí rédòmí pé kán bá lè mọ́ ọ̀nà ẹ̀. Ṣé bá rán ọmọ akẹ́kọ̀ọ́ àgbà mi ẹ máa wò pé ṣé iléèwé náà eléyìí wáṣà nígbà tẹ́ bá rí wọn nígbà tí a bá tó jọ bẹ̀rẹ̀ ṣòkòtò kan ẹ máa pẹ́ military zone lélẹ̀ bí a ṣe ń ṣe nìyẹn nítorí pé a nígbàgbọ́ pé gbogbo nǹkan kọ́ ni ìjà tí ọkàn ọmọ bá balẹ̀ tó ń wá sílé ìwé dáadáa tó dẹ̀ rí ohun ìwúrí ẹ̀kọ́ tó bá ń kọ́ àmàyè torí náà máa ń sọ fún àwọn olùkọ́ ẹ má lu ọmọ tí ọmọ bá ṣe ẹ̀pọ́ níjẹ tó bá dé oníkan gidá pé a máa fi ẹgbàá sí ìdí mo mọ bí mo ṣe ń mú wọn èmi tó bá gba ẹyọ kan kò ní dúró gbà kejì so láti lè jẹ́ kí wọ́n mọ wípé kì í ṣe pé ṣe là ń fi àjẹ wọn bí kì í ṣe pé ṣe là ń tọ́ wọn sí ọ̀nà gbogbo ọmọ ẹ ló mọ̀ tínú wọn dẹ̀ máa ń dùn ìgbà tí bá ti yọgi báyìí wọ́n ti mọ̀ pé wọ́n ti kọjá yìí ni tó bá dẹ̀ ti ní bàbá ẹjọ́ sọ́rí sa torí ó ní àsìkò Yorùbá tá máa ń sọ Yorùbá ní ibẹ̀ yẹn àwọn èèyàn sọ pé kí a yí iléèwé yẹn sí iléèwé Yorùbá kọ́ máa sọ mo náà ọmọ wa ti gbọ́ Yorùbá jù wọn ò gbọ́dọ̀ lọ́ta kán bá àwọn ẹgbẹ́ wọn kán sọ Ìgbò kán má lè sọ Ìgbò tó dágájíá àwọn nǹkan tó ń fìyà jẹ àwa ẹlẹ́sìn ìbílẹ̀ nìyẹn tẹ́lẹ̀ tí kì í ṣe sìn mọ́ ṣùgbọ́n tí ọmọ tó ti gbọ́ Yorùbá tẹ́lẹ̀ tó dẹ̀ tó gbọ́ èdè Gẹ̀ẹ́sì mọ́ tó dẹ̀ mọ̀ àti kọ àti ka Yorùbá pọ́nbélé kò síbi tó fẹ́ dé láyé tó máa tó ṣe eré yẹn ni à ń sá ni pé kí àwọn ọmọ yẹn kí wọ́n lè jẹ Yorùbá ẹni tó bá fẹ́ wá sílé ìwé yẹn ó gbọ́dọ̀ múra láti kọ́ Yorùbá àwọn ọmọ kan wá tó jẹ́ pé ọmọ àjèjì ni wọ́n Yorùbá wọn sì nígbà yẹn lọ́hùn àwọn gan sáré lé àti sọ Yorùbá ni àwọn tó gbọ́ Yorùbá tẹ́lẹ̀ pé kí náà ṣe ló ń bò mí pé ó sọ pé ojú yìí ṣe kíní kan tí bá ti kúkú lè máa rí gbọ́ so
bí àárín ẹ̀ ṣe àmọ́ Yorùbá ní òkúnkúndùn ní ọ̀dọ̀ wa ṣùgbọ́n kí Ọlọ́run kó jẹ́ ká rí olùrànlọ́wọ́ nípa ilé àwọn olùkọ́ tí olùkọ́ bá wà àròjú owó tàbá olùkọ́ tó dá tó dáńgájíá kì í ṣọ̀lẹ o torí àwọn tó fẹ́ bá mi ṣe máa ń sọ fún wọn pé mo gba ọ̀lẹ láàyè yóò dẹ̀ gba onírọ́ láàyè yóò gba ọ̀lẹ àtònírọ́ ní àyè tí a bá ti mú yẹn mí ìdẹ́gbà olè láyè tí a bá ti mú nǹkan mẹ́ta yẹn kúrò àyè tó tán bí òṣèré nìyẹn bàbá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bàbá. Ìtàn ó ṣe pàtàkì torí wọ́n ní ẹ̀yin bàbá wa náà lè máa ń sọ wípé bí ọmọdé kò bá bá ìtàn á bá àrọ́bá torí àrọ́bá òun ni bàbá ìtàn. Ìtàn wa ní òní a ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tí wọ́n ń kọ́ wa ní ilé ẹ̀kọ́ gan pàápàá kì í ṣe ìtàn wa. Wọ́n ti tọwọ́ bọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn wa tó wá ń mú wa pa ìtànkìtàn tí ò yẹ kí a máa pa fúnra wa. Báwo ni ẹ ṣe ń ṣe àtúnṣe sí àwọn ìtàn tí wọ́n ti fọwọ́ yí fún wa? Báwo ni ẹ ṣe ń ṣe àtúnṣe ẹ̀ ní ilé ẹ̀kọ́ àtúnfàṣe? Mo sọ síwájú ní ẹ̀kan wípé a ò lọ jìnnà púpọ̀ lórí wọ́n dá ayé àtọ̀run Ọ̀rúnmìlà ló kọ́ wá sáyé Ṣàngó ló kọ́kọ́ wá a lọ sí ibẹ̀ yẹn. Kí ni ipa tí Ọ̀rúnmìlà kó? Kí ni iṣẹ́ tí ó ṣe? Kí la lè fi dá Ọ̀rúnmìlà mọ̀? Kí ni ipa tí Ṣàngó kó? Kí ni àjọṣepọ̀ tó wà láàrin Ṣàngó àti Ọ̀rúnmìlà? Kò sí ọmọ tó bá lè máa wọn nǹkan yẹn tó bá di ọ̀la bí ayé ṣe ṣẹ̀ bí ọ̀run ṣe ṣẹ̀ ayé. Ṣùgbọ́n gbogbo àwọn ìtàn tí ẹ̀ ń sọ yẹn ṣe rí nínú Ifá kọ̀ọ̀kan tí a máa ń kọ́ àwọn ọmọ yẹn à ń jẹ́ kí àwọn nǹkan kan máa hàn bẹ́ẹ̀ débi pé àkọ́kọ́ ẹ wo Ifá kan Arọ́tẹ̀sá ibi tí Arọ́tẹ̀sá ní Ifá yẹn wà ibi tó ti ń kọrin pé oníkálukú jẹ̀jẹ́ ewúrẹ́ oníkálukú nígbà táwọn ní sukùl kan bá sọ ìtàn yẹn báyìí àwọn àbí ìrókò dẹ̀ lanu ó dẹ̀ gbé ọmọ yẹn ó dẹ̀ gbé mi ó ṣe kínní ìṣe bẹ́ẹ̀ Arọ́tẹ̀sá ni nínú Arọ́tẹ̀sá nígbà táwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́fà nípa ètí ọlọ́run fún lórí ọ̀fẹ́ àwògbà ẹ wo nǹkan tó kọ́ wa ní ilé ìwé tó dẹ̀ mú tó dẹ̀ yí tó sọ pé ìrókò dẹ̀ gbé mi ó ṣe kínní kan iye pé ìrókò gbé mi Ifá yẹn ní Arọ́tẹ̀sá Arọ́tẹ̀ró Arọ́tẹ̀pá gbùgbẹ̀ ẹ̀rọ tẹ̀numọ́gbà ní òṣojú àwọn oníkàlùkù ló bá fún oníkàlùkù Arọ́tẹ̀sá Arọ́tẹ̀ró Arọ́tẹ̀pá gbùgbẹ̀ ẹ̀rọ tẹ̀numọ́gbà ní òṣojú àwọn oníkàlùkù ló bá fún oníkàlùkù àbùfún olóròmbí àwọn mẹ́ta àwọn ojú ọmọ ń pọ́n wọn ni tọba tọ̀ wọn aláwọ̀ ní kọrúbọ̀ kọ́ lọ di òpó ìrókò mu tọba débẹ̀ kọ́ jẹ́jẹ́ ohun tí wọ́n bá ń fẹ́ wọ́n béèrè wọ́n dẹ̀ jẹ́jẹ́ oníkálukú ìyẹn ní tí ìrókò bá fún un ní ọmọ òun àfúléwúrẹ́ òun àfẹ́wúrẹ́ sẹ̀dẹ̀ oníkálukú ìyẹn ní àgùntàn tó bá fún un lọ́mọ òun àfàgùntàn olúròbí torí pé ìpọ́njú pé kó ṣàlè rí ọmọ yẹn ó ní tó bá lè fún òun ní ọmọ yẹn òun á fún òun á fi ta lọ́rẹ ọjọ́ gbóró ọjọ́ oṣù gbóró oṣù ọ̀mẹ́ẹ̀ta lóyún ọbẹ̀ wọn ọmọ olúròbí ó wá ó rẹwà gan nígbà tó yá àti wá lọ sàn ẹ̀jẹ̀ kò yá mọ́ ṣùgbọ́n tó bá sùn ìrókò adé pé ẹ̀jẹ̀ òun kò bá sàn nígbà tí kíní ìfẹ́ pẹ̀jù ló bá tọ̀ wọn babaláwo lọ wọ́n ní ṣe ni kó lọ rúbọ kí ló máa fi rúbọ wọ́n yan nǹkan ẹbọ fún un nígbà tó rúbọ yẹn wọ́n ní kó gbé lọ sí ìrókò ẹbọ tó rú yẹn òun náà fi rọ́pò ọmọ yẹn ìrókò la ẹnu láti gbé ọmọ mi bẹ́ẹ̀ sì ni ọmọ yẹn kò gbà rárá ẹbọ yẹn òun ni wọ́n lò ó dẹ̀ ní bọ́ ṣe ṣe ẹbọ yẹn ní ọjọ́ náà lọ́hùn kò sí tó bá dá ifá yẹn fún yàn a máa sọ pé onítàn ti jẹ́jẹ́ níbi kan ṣùgbọ́n kó rúbọ tó bá rú ẹbọ yẹn tó bá jẹ́ tòótọ́ lọ́ kó ifá yẹn tó kó dáadáa tí èyí pé ṣe ni babaláwo yọ ọwọ́ torí ẹran tó máa jẹ àbẹ̀já tó máa jẹ àbòwò tó máa gbà àbí torí pé ifá tó fẹ́ wáyé mi ìrìnkì dáadáa o kó wá máa yẹ ọwọ́ tó bá rúbọ yẹn bẹ̀ ọmọ yẹn kò sí bó ṣe lè rí adìde ṣáni ara àwọn nǹkan tó ń kò mí láyà ni jẹ́wọ́ pé ìtàn yẹn táwa ò bá mọ̀ tí àwọn ọmọ bá ń kọ ọmọ wa sọ pé ṣe ni ìrókò gbé ọmọ mi ṣe ni ìrókò gbé ọmọ mi tó tọ́
ní ayé àtijọ́ gbogbo àwọn igi yẹn ló ní agbára, ṣùgbọ́n bó ṣe ní agbára tó bẹ́ẹ̀ náà ni Ifá mọ orúkọ wọn, tó mọ oúnjẹ wọn, tó mọ èèwọ̀ wọn, tó mọ nǹkan tí wọ́n fẹ́, tó mọ oríkì wọn. Ṣùgbọ́n kí àwọn òǹtàwé wá, òǹkọ̀wé wá, kí wọ́n lè tà, kí wọ́n lè ṣe, òun ni wọ́n ṣe ń gbé àwọn àròsọ ìtàn yẹn tí wọ́n náà máa fi tiwọn kún, tó máa gbé kalẹ̀. Ṣùgbọ́n nílé ẹ̀kọ́ Atúnfàṣe tá à ń sọ yìí, ibà yìí tá a rí pé a lè ṣe nínú Ifá tí a mọ̀ tó dẹ̀ jẹ́ òtítọ́ àti òdodo, èyí tá a bá tiẹ̀ mọ̀ pàápàá gan àtúnjáde àtúnbèrè torí mọ̀ pé síbì kan. So tí a bá ti wò ó, tá a bá wò pé kì í ṣe ètò máa pa ọmọ lára àbí tí ọmọ máa kì í tó máa ní gbẹ́ndẹ́ sọ̀hún àwọn Ifá ipò ilẹ̀ ń kì í, so à ń gbìyànjú láti fún wọn láti kì í tó dẹ̀ jẹ́ kí inú àwa náà dùn nípa ẹ̀ tí ìpínlẹ̀ pé à ń ṣe fún wọn. Ẹ ṣeun bàbá. Ǹjẹ́ àwọn ìjọba ti fi òǹtẹ̀ lu ilé ẹ̀kọ́ Atúnfàṣe? À ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́, à ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Ohun tó fà á tí a fi ń ṣe gbogbo àwọn nǹkan tí à ń ṣe yẹn, mo sọ pé tégún bá ṣe tán nígbàlẹ̀ ló máa ń jáde. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ ṣe tẹ́ ẹ̀ mọ̀ mí rí, tẹ́ ẹ̀ mọ iléèwé yẹn, tí ẹ wo fídíò wa, tí ẹ share ẹ̀, yẹn ni mo ṣe gbà yín láyè pé kí a jọ ṣe ìfọ̀rọ̀wé ọ̀rọ̀. Gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe yẹn ń sìn, tá à ń rẹ́bẹ̀ yẹn tá à ń ṣe, bá a sọ fún mi pé ibẹ̀ yẹn lè ní ọpẹ́ ní f'Olódùmarè. Àwọn èèyàn ti wá, àwọn ZEO wọ́n ti wá láti wá wo bẹ̀, gbogbo àwọn nǹkan requirement wa àbí tí wọ́n fẹ́ wọ́n ti sọ fún wa. A dẹ̀ ń gbìyànjú láti ṣe, ṣùgbọ́n ẹ mọ̀ ọ̀rọ̀ tẹ́ bá wo ẹ̀gbẹ́ yìí yẹn rí àwọn ọ̀dà kan bẹ̀, lára àwọn ọ̀dà tá a fẹ́ lò bẹ́ẹ̀ yẹn ò ní ẹ̀. Ṣùgbọ́n ẹnìkan ṣoṣo láàrin ọ̀pọ̀ èèyàn ẹ̀wọ̀ kó rọrùn gan. So àṣà ń to Ifá ń to nǹkan ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láti lè gba approval ẹ̀. Tó bá yẹ pé ṣe láti kún láti ṣe gbogbo àwọn nǹkan tí a fẹ́ ṣe ń bẹ̀ yẹn tó ti parí ni àti gba approval ò lè. Ṣùgbọ́n pé ká ṣáà ṣe gbogbo àwọn nǹkan yẹn kó wà ní bí àwọn ìjọba bí wọ́n ṣe ń fẹ́. Ẹni tó tẹ̀ wọ́n tó wà wò wọ́n ní ibi tá a bá dé yìí náà òun ló jẹ́ òun. Ṣùgbọ́n kí a ṣe kó ṣe rí, kó ṣe wò. Irú àwọn pákó tí a fi ṣe window yẹn, aluminium la fẹ́ lò síbẹ̀. Ṣùgbọ́n gbàtà dé pé kéèyàn má sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò, tiwantiwa náà la pè ẹ ṣáà jẹ́ ká wá pákó. Tó bá di ọ̀la tí aluminium bá máa yọ, Ifá fúnra rẹ̀ ṣe nǹkan ẹ̀. Ohun tá yìí ní kí a lò ó, kí a lè fi gba ohun tí a fẹ́ gbà lọ́wọ́ ìjọba kan lè mọ̀ pé kì í ṣe pé ṣe la fẹ́ máa tàn wọ́n mọ́ jẹ. A múra láti ṣe ilé ìwé yẹn náà tí Olódùmarè àtọ̀run mọ́lẹ̀ gbámálẹ̀ àti àwọn òṣì tó máa bá a ṣe gbogbo ẹ̀ ní àṣeyọrí sí rere. Àṣẹ, àṣẹ. Lágbára lọ́wọ́ Olódùmarè, ire ni gbogbo ẹ̀ yóò já sí. Àṣẹ o. Ibo wà ní ilé ẹ̀kọ́ yìí, ibo gangan ni ó wà ní Ìkẹ́nnẹ́? Àti wípé tí ẹ bá rí ẹnìkan, ẹni méjì, ẹni mẹ́ta tí ó fẹ́ ṣe ìrànwọ́ nípa bí ilé ẹ̀kọ́ yìí bí ó tún ṣe gbèrú sí àti bí ó ṣe tún dùn rí dùn wò sí, ǹjẹ́ ẹ lè gba irú àwọn bẹ́ẹ̀ láàyè láti ṣe ìrànlọ́wọ́? A gbà wọ́n láàyè tó bá ti jẹ́ pé lórí òtítọ́ àti òdodo ni wọ́n bá wá. Ṣé wọn pé gẹ́gẹ́ mo ṣe sọ pé mo nígbàgbọ́ nínú ohun tí Ifá máa ṣe. Púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń fẹ́ láti sàbálé ẹyin ẹlẹ́yin rẹ̀. Nígbà tí wọ́n bá dẹ̀ wá sàbálé ẹyin ẹlẹ́yin, wọ́n á pa gbogbo àwọn nǹkan yẹn mọ́lẹ̀ nítorí pé àwọn fẹ́ jẹ́ kárí mi. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo kì í gbà láàyè. Ẹni tó bá mọ ohun tí mo gbé kalẹ̀ tó nífẹ̀ẹ́ sí, mo sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe. Àárọ̀ wọn tó ń fi owó ránṣẹ́ pé tó bá dẹ̀ ti fi ránṣẹ́ kẹ̀ gbogbo ọmọ iléèwé ẹni máa ń sọ fún wọn fòye báyìí ránṣẹ́ sí wa o. Ẹni tó fowó ránṣẹ́, ohun tá a fowó ṣe máa sọ fún ọ pé kò báyìí la fowó ṣe. Àwọn kan máa ní àfowó ràn yín lọ́wọ́ ni. Ṣùgbọ́n àfowó ràn yín lọ́wọ́ yẹn, èyí tí inú ẹ̀ ta fi ra pákó, igi kìíní à ń sọ, èyí tá fi ra first aid box àsọ àgbédání ẹni ẹ̀rí lórí WhatsApp fídíò tó dẹ̀ yà wọ́n lẹ́nu pé how come a gbọ́dọ̀ ṣe kàjẹ́ kan wọ̀nyàn mọ̀ tí bá yọ nínú ẹ̀ láti fi jẹrẹ sí, màá sọ pé èyí tó kù mo fi jẹrẹ sí o. Nínú owó tí wọ́n sẹ́ndì tá fi ra first aid box yẹn, mo ní èyí tó kù bẹ́ẹ̀ o, ìṣẹ̀lẹ̀ àfẹ́rẹ́pọ̀ sí inú mọ́tò. Ẹni kò tó yẹ a gbọ́dọ̀ sọ bá ṣe náà ojú ọmọ iléèwé yẹn gẹ̀mọ̀ yẹn sọ kó lè jẹ́ ìwúrí fún wọn. Kí wọ́n bá lè mọ̀ pé ẹ̀sìn Ifá yìí
ẹ̀sìn òtítọ́ àti òdodo nítorí tá a bá fi òtítọ́ kọ́ wọn tó bá di ọ̀la ohun tó bá rí ní ọwọ́ wa Ọlọ́run máa ṣe ń ta ṣùgbọ́n gbà tá à ń jẹ́ kó yé wọn tí ẹni tó fi owó ránṣẹ́ tí a ṣó àwòrán ẹ̀ tí a dẹ̀ sọ pé òye báyìí lọ́ fi ránṣẹ́ tó fi ran iléèwé lọ́wọ́ o a dẹ̀ ti ra nǹkan báyìí nínú ẹ̀ àti tó bá di ọ̀la ẹ̀rí ọkàn máa jẹ́ wọn náà tó bá fẹ́ pa irọ́ àbí tó bá fẹ́ hu ìwà tó kù díẹ̀ ká. pé wọn kọ́ wa báyìí. ṣùgbọ́n bí àwọn èèyàn bá dìde ìrànlọ́wọ́ àyè wà láti ṣe ìrànlọ́wọ́ láti mú ìtẹ̀síwájú rẹ̀ bá iléèwé yẹn kì í ṣe iléèwé oko lórí máa ń sọ kì í ṣe local school international school ni iléèwé àgbáyé ni àwọn ibi tá à ń lọ nìyẹn ìyẹn ló ṣe fàtọ́ fi dé pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe wọn rà ń gbìyànjú tí mò ń bẹ Ifá tí mò ń bẹ Olódùmarè òfin kó ṣe ìtọ́nisọ́nà láti lè jẹ́ kí ibi tí à ń lọ ká dé ilẹ̀ lérí ohun tí mi dẹ̀ ṣe fẹ́ tí mi ṣe kánjú nípa pé ká ṣàṣe kówó lè wọlé bàbá ní ká lo àwúrẹ́ wà ìpékèrò àsìkò Ifá yẹn náà ló tó òun la fi mọ́ra àsìkò Ifá yẹn ló tó ní àwọn fídíò wa yẹn ló fi jáde síta àwa kò ṣe pé ẹ̀yin ọmọ yẹn kọ orin jáde kátẹ ju nǹkan kan sí orí afẹ́fẹ́ ẹ̀rí pé ṣe lọ ọmọ yẹn dúró sí ojú kan tó bá ti ń kọrin yẹn ní orí ètò yẹn lórí assembly ọmọ dúró ni bí anthem Ọ̀rúnmìlà la fi ṣe kọ dúró kan fún ní ọ̀wọ̀ títí ẹ̀ àròrin mi ta lè kọ fún ní ọ̀wọ̀ títí ẹ̀ yẹn lọ́ ṣe dúró gẹ́gẹ́ bí ológun tó bá ń kọrin oríkì iléèwé wa náà àbí bá anthem iléèwé wa náà ọmọ àdúgbò ológun ni orí Nàìjíríà náà bákan náà ni báyìí ṣe àwọn nǹkan yẹn ní ìpele nìyẹn so kí ó lè mú kóríyá fún àwọn èèyàn ṣẹ̀rí bẹ́ẹ̀ náà tó bá kọrin yẹn délẹ̀ Ọ̀rúnmìlà bàbá àwa Ọ̀rúnmìlà orin ní ayé yìí òfódòdó tó bá ti kọ́ délẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa tó forí balẹ̀ pé àbúràbọ̀ yìí ìyẹn la gbé jáde nínú fọ́nrán yẹn ṣùgbọ́n ó wà nínú àwọn fọ́nrán wa kan tí a ṣe so tí a post yẹn báyìí bá ń ṣe tó bá ti kọrin yẹn délẹ̀ báyìí wọ́n á forí balẹ̀ pé Ọ̀rúnmìlà àbọ̀ ìbọn ṣe ẹ̀wọ̀n tí ó wà wájú wọn tó ń conduct assembly yẹn wá ní ogbó atọ́ àṣúre ti wòlòwò fún àjẹbí òṣèré ni ẹ olóòtú. ẹ ṣeun bàbá ṣùgbọ́n orin Ọ̀rúnmìlà yìí àti orin ilé ẹ̀kọ́ yìí inú mi ìbá dùn bí a bá lè gbọ́ orin méjèèjì yìí àbí ṣé ọmọ kankan wà ní àyíká tí o lè kọ fún wa. wọ́n wà láyìíká torí a ní yàrá ìgbàlejò àwọn akẹ́kọ̀ọ́ níbí báyìí náà so a pè wọ́n àwọn máa kọ́ dáadáa. ǹjẹ́ a lè ṣe yẹn nísìn? a lè ṣe. Ọ̀rúnmìlà bàbá wa Ọ̀rúnmìlà àwo rere nìyọ́ ayé yìí kò fòdodo òtítọ́ lẹ́dà àwòkúta owó lọ́wọ́ àwọ̀ èké múra sí o Ọlọ́run bẹ́ẹ̀ tí ó gbẹ̀san. Ọ̀rúnmìlà àwo rere ẹ wá wáyé àwo rere. ẹ làmọ́ ìbọn ṣíṣe. ọdún àtọ́ àṣírí tí olùwẹ̀kú. àwa lọ́mọ ilé ìwé síbílẹ̀ tí a tún bá ṣe gbàngbogbo Ọ̀rúnmìlà ga pẹ̀lú àwọn òrìṣà wa jẹ́ kí gbéga
ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ kú iṣẹ́. Ní agbára lọ́wọ́ Olódùmarè, ẹ ó ṣe àṣeyẹ. Àṣẹ. Ẹ ó ṣe àṣeyege. Àṣẹ. Bí wọ́n bá ṣe ń kọ́ yín, ẹ máa mọ̀. Àṣẹ. Ìmọ̀ yín kò ní pín síbi kan. Àṣẹ. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun bàbá. Àwọn orin náà wọ́n ń wúni lórí púpọ̀. Ó sì jẹ́ ohun àmúyangàn. Ní agbára lọ́wọ́ Olódùmarè, bí ẹ ṣe ń kọ́ àwọn ọmọ yìí tí ẹ sì ń tọ́ wọn sí ọ̀nà Ọlọ́run, ipá kò ní pín yín. Àwọn náà bí ẹ ṣe ń kọ́ wọn, Olódùmarè yóò máa jẹ́ kó máa rọrùn fún yín. Ìmọ̀ tí yín náà kò ní pín. Kí wá ní ìmọ̀ràn tí ẹ ní fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùkọ́ tí ó wù wọ́n láti wá kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ àtúnfàṣe, ṣùgbọ́n tí wọ́n ń wo kí ni ohun tí àwọn ọ̀rẹ́ mi, àwọn mọ̀lẹ́bí mi, àwọn aládùúgbò mi, kí ni wọ́n ó sọ? Irú ìmọ̀ràn wo ni ẹ ní fún àwọn bẹ́ẹ̀? Kì í dẹ̀ kí n ṣe àwọn olùkọ́ nìkan àti àwọn òbí tí wọ́n fẹ́ mú àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ àtúnfàṣe, ṣùgbọ́n táwọn náà ń wo kí ni ká tí a wá gbọ́ irú mi mo wá mú kí wá ní àwọn kí ni ìmọ̀ràn tí ẹ ní fún irú àwọn báyìí? Ṣẹ̀rí Ifá kan ìrètí Oyèkún, ó ní ó pẹ́ kó tó yé wọn, kì í tètè yé wọn. Adébáfò oníkéré èyí tó ṣe kéré tí kì í jiná. Wọ́n ní kó rúbọ kíkéré ẹ̀ kó ba lè jiná. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìkéré. Igi kan, igi náà ń pè bẹ́ẹ̀. Igi yẹn wọ́n máa ń pè ní ìkèké gbà mí. So igi ni. Kí èèyàn tó ṣe igi kó tó jiná, ẹ mọ̀ pé sùúrù wà ńbẹ̀. Ṣùgbọ́n Ifá tí mo lò pé ó pẹ́ kó tó yé wọn, kì í tètè yé wọn yẹn, ẹ túmọ̀ sí pé ọ̀rọ̀ àwa Yorùbá àbí àwa Káàárọ̀ Oòjíire, ohun tí wọ́n ti ṣe pẹ̀lú ọpọlọ wa yẹn ó yìí ṣiṣẹ́ ní ara wa di òní lónìí. Ẹ wá wò ó, kí wá ṣe ẹ̀bi àwọn èèyàn wa o, ẹ̀bi àwọn bàbá wa ó wà nínú ẹ̀, nítorí pé lágbájá yìí mo máa nífẹ̀ẹ́ gbá kínní lò ó, ṣòrí nǹkan tèmi náà fi ń ṣagbára rẹ̀, kò síbi tó lè lò sí, nǹkan tó fi brain wash wọn mú wa nìyẹn. Ọmọ náà ń ṣe ànáìtì kò sí ànáìtì kankan, nítorí pé àwọn nǹkan tó àwọn bàbá wa ń lò tó fi ń lo ẹrú, tó fi ń di ẹrú mọ́lẹ̀ ní ayé àtijọ́, òun náà lò fún ọmọ wa ń sìn, tó fi di pé ojú adìẹ kì í kúrò nínú àgbàdo. Ṣùgbọ́n ìmọ̀ràn mi fún àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ àbí tó fẹ́ wá jẹ́ olùkọ́ ńbẹ, àyè wà, àtẹ máa ń sọ, tó bá sọ pé o fẹ́ gba ayé báyìí, àjọ jókòó, àjọ sọ̀rọ̀, tó bá ní ìmọ̀ tó dáa, àgbà ẹ̀. Nítorí pé ohun tèmi fẹ́ pẹ̀lú àwọn ọmọ yẹn ni pé kò sí ibi tí wọ́n dé lórílẹ̀‐èdè ayé yìí pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn, mo fẹ́ kọ́jọ máa jókòó, kọ́ máa sọ pé ilé ìwé wo lẹ ti wáyé, kọ́ sọ pé Àtúnfàṣe traditional school. Kírú yẹn tó wáyé kó tó ṣeé ṣe, á jẹ́ pé a ní àwọn olùkọ́ tó dágájíá, tó yọrantí. Ìyẹn ló fi dàbí mo fi sọ pé tébù ò bá ti ṣetán nígbàlẹ̀ kì í jáde. Kí a kàn máa ilé ìwé yẹn ẹ bá rí bó ṣe, mi ò ṣe ilé ìwé fúnra rẹ̀ àtàwọn ọmọ tó bá jáde ńbẹ̀ tó kúrò bẹ́ẹ̀, àwọn ló máa polongo ilé ìwé. Àwọn olùkọ́ tó bá débẹ̀ ní ọ̀dọ̀ wa ń bẹ̀rẹ̀ sìn, a ní olùkọ́ kan tó jẹ́ pé CAC ló ń lọ. Àṣẹ̀gbà ọ̀dà yẹn pé bíi táàmù méjì ló bá ń lò yìí. Òun mo sọ pé ó gba owó tó kéré jù tó jẹ́ 90,000. Adẹ̀yìn wò pé àtúnfẹ́ fi kó fún un, nítorí àwọn ìpè kí ló tó rà. Ṣùgbọ́n iṣẹ́ téèyàn bá ṣe tó mú ìwúrí wá, òun ni a máa ń lò. Gẹ́gẹ́ bí tèmi o, torí mi kì í fẹ́ kí ìlàgùn onílàgùn kí ó báwo lọ́yẹ́ ń pè, kí n jẹ ìlàgùn onílàgùn mọ́ títọ́ dọ̀ mí. Bó ṣe dàbí pé gbogbo nǹkan rọrùn ká má sọ mí náà, síbẹ̀síbẹ̀ Ifá ò jẹ́ kí n jẹ òṣìṣẹ́ kankan ní gbèsè. Kò sí ẹ tó bá ṣiṣẹ́ tó kúrò lọ́dọ̀ àti tó máa sọ pé ẹni ìṣòro jẹ mí gbèsè o. Kò sí gbogbo ẹnu wọn fi ń sọ fún gbogbo àgbáyé báyìí, kò sí. Àfihàn dúpẹ́ lọ́wọ́ Ifá. Àwọn akéde olùkọ́ tó bá fẹ́ wá tọ́mọ̀ yìí pé àwọn dára àwọn lójú, tó dẹ̀ ń ṣe ọ̀lẹ, tí ò ń ṣe òpùrọ́, tí ò ń ṣe olè, àyè gbà àtẹwá.
kọ́ dẹ̀ kọ́ ọmọ kọ́ fojú síbi tí wọ́n ń lọ. Àwọn òbí tó fẹ́ mú ọmọ wá tó ń sọ pé èèyàn ń wò yẹn ibi tí ọmọ bá máa ti ṣoríire òun ní pàtàkì. Nínú ọmọ tó wá síbí báyìí sí Ìwó wà nínú wọn, ètò wá láti Ìwó wà nínú wọn, ètò wá láti Ìjẹ̀bú lọ́hùn ó wà nínú wọn. Ibi pé wọ́n ti ń sọ pé iléèwé ìbílẹ̀ kẹ̀ tó dẹ̀ mọ́ ọmọ mi wà ó yà pátá tí ẹ gbọ́ sọ pé kọ́tẹ̀ máa mú bọ̀ mí. Ó dẹ̀ dé bíbá àṣọ ṣẹkẹ́ṣẹkẹ̀ mọ́ Ọlọ́run, kò sí èyí tó máa sọ pé bóyá ṣe mọ tẹ́bù sóhun lọ́wọ́ pé báyìí rè bí kò ṣe pé ibi ìmọ̀ràn ibi ọ̀rọ̀ tó bá sọ pé òun fẹ́ ta ìpá pé kíní máa sọ pé èmi náà wà lé. So adẹ́sọ́gbọ́n tí bá sọ pé mo wà lé yẹn tí bá discipline máa tó pè wọ́n pé ilé ayé ò rí bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Tinubu tí ó bá ya ìpáǹde tí òun ààrẹ kòkó rẹ̀ jókòó kò ní di olórí orílẹ̀-èdè. Ibi tí wọ́n ń lọ ní ọ̀la ò mọ̀, má fi ìwà burúkú ba ọjọ́ ọ̀la ẹ jẹ́. Ọlọ́run ò dá ẹ ní ẹrú, akọ́ni èèyàn ní ẹ, ó dẹ̀ ní láti wá ṣoríire. Gbogbo àwọn nǹkan yẹn lẹ fi ràn ọmọ yẹn tó jẹ́ nínú ọmọ kan wà bíbá yẹn tí wọ́n á kọ́ Ifá ni. Ìgbà míì hostel wà ló máa sọ sí, wọ́n máa sọ fún bàbá wọn pé bàbá ọ̀dọ̀ bàbá lọ́wọ́ máa wà ó. Wọ́n yà pé mi pé ọmọ yẹn sọ pé ọ̀dọ̀ yẹn náà máa sọ kò sí wàhálà nítorí pé wọ́n rí ohun ìrọ̀rùn ni. Bí ó ṣe rí nìyẹn. Ẹni tó fẹ́ mú ọmọ wá kò sí ohun ìfòyà, kò sí ìbẹ̀rù tó bá fẹ́ mú ọmọ wá. Tí wàá ní pé ohun tó bá ń ṣe ọmọ kóhun òbí jẹ́ ká gbọ́, ọwọ́ tó ń dùn wọn kó má fi sí abẹ́ aṣọ. Ọmọ yìí báyìí rà, ọmọ yìí ó dá nínú àwọn tó ń mú wá tó sọ pé àti kọ́ ẹ̀kọ́ wọn pé wọ́n jẹ́ ẹni tó yẹ pé ó tètè máa ń kọ́ ẹ̀kọ́ ká má sọ mí. A ní kò lè oníbọ̀ ṣe máa ń kọ́ wọn. Tí a bá ń kọ́ àwọn ẹgbẹ́ wọn ní 3x3 ó lè jẹ́ 1x1 wọ́n ṣe máa wà. Tó bá ti mọ 1x1 yẹn tí ọpọlọ wọn tó ti mọ dáadáa àti mọ 2x2 kò ní ṣòro fún wọn, àbí 1x2 àbí 2x1 àbí 3x1 àbí 4x1 kò ní ṣòro fún wọn. Ṣùgbọ́n tó bá sọ pé a fẹ́ lé wọn léré bí àwọn ẹgbẹ́ wọn yẹn bí ìgbà tó yẹ kí ṣe làkọ̀ yín àgbàdo sẹ́yìn ìgbà ni. Sálẹ̀ dúpẹ́ pé ìgbà àwa tí ó jẹ́ olùkọ́ níbẹ̀ yẹn má sùn má wo. Ẹ bá wo ojú mi gbà mí, èmi ni driver, proprietor, teacher, èmi ni mi tẹ́ mọ ìfẹ́ nǹkan tí mo fẹ́ pè tán. Ìyàwó mi náà oníbọ̀ yẹn ṣe ìlú mẹ́wàá èèyàn kan ṣoṣo ni. Ṣùgbọ́n tí èèyàn bá mọ̀ wọ́n kàn máa wò pé àwọn arábìnrin gbádùn, àwa la mọ ohun tí à ń fi ara ṣe. So àyè wà fẹ́ tó fẹ́ mú ọmọ wá wípé kò sí ìbẹ̀rù, kò sí ìfòyà. Ọmọ wọn ó wà ní abẹ́ ààbò Olódùmarè àtọ̀wọ́n máa lẹ̀ wá. Àwọn olùkọ́ tó fẹ́ bá kọ́ àbí tó fẹ́ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa àyè wà, ṣùgbọ́n kọ́ rí pé wọ́n jẹ́ olótìtọ́, olùfọkànsìn tí wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Olódùmarè ní ọkàn. Àbọ̀ mi nìyẹn. Ó dà bẹ́ẹ̀. Bí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kàn sí yín, ọ̀nà wo ni wọ́n lè gbà láti fi kàn sí yín? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08033332570. Èkejì 08023584137. Ètò jẹ́ ẹ̀kẹta Glo 08070548494. Ìyẹn èdè Ìjẹ̀bú nìyẹn. Wọ́n fọ́. So irú ibi tá à ń gbé léwé yẹn lọ, a ṣe débi pé a fẹ́ portal àti register sí portal. So àwọn ọmọ tó bá wà ní ìta tí wọn ò lè wá, tí wọ́n bá fẹ́ ṣe exam àbí tá a bá fẹ́ kọ́ wọn, ó ṣe kó jẹ́ pé orí portal yẹn ni a máa ní kí wọ́n lọ. So a fẹ́ àwọn nǹkan tó yẹ pé ìgbàlódé tó tẹ̀tí sí ilé ìwé mi àti ní irú táàmù tó parí ó yẹ ká subscribe, but a rí pé time ti lọ, àwọn ọmọdé ti fẹ́ bẹ̀rẹ̀ exam. Tó bá máa di ipe afẹ́ wọlé third term sí, a gbọ́dọ̀ subscribe torí every 3 months ní subscription yẹn ó dẹ̀ lóye tí ó jẹ́. So tí a bá ti ṣe yẹn ó máa tó rọ àwọn ọmọ wa lọ́rùn nítorí pé à ń kọ́ wọn, à fẹ́ prepare àwọn sílẹ̀ fún ọjọ́ iwájú ni. Ọmọ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn ó máa mọ̀ nípa kọ̀ǹpútà. Ẹ tó mọ̀ ń ka gbogbo nípa kọ̀ǹpútà sí kò lè lọ sórí internet á sọ pé òun fẹ́ lọ sí ìlú portal láti lọ ṣe exam àbí láti fill form àbí láti ṣe. Gbogbo yẹn ti wà lẹ̀, èyí pé àṣẹ ìgbà tó wà lẹ̀ àti ṣe ká subscribe ni. So gbogbo àwọn nǹkan yẹn ni là ń ṣe pé kó lè ra náà lọ́rùn, kó lè rọ ọmọ wa lọ́rùn, kí wọ́n dẹ̀ lè tún bá àwọn akẹgbẹ́ wọn.
Ó dà bẹ́ẹ̀. Ẹ ṣeun ní ọ̀pọ̀lọpọ̀. A dúpẹ́. Email address wa Bẹ́ẹ̀ni. atunfase worldwide1@gmail.com. Atunfase worldwide1@gmail.com. Ó dà bẹ́ẹ̀. Mo lérò pé pẹ̀lú àwọn ohun tí a ti sọ yìí, àwọn tó bá nífẹ̀ẹ́ láti kàn sí yín, wọ́n á kàn sí yín. Mo sì tún nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n tún nímọ̀ sí nípa bí ilé ẹ̀kọ́ náà bí ó ṣe rí àti àwọn èròǹgbà yín tí ẹ fi dá ilé ẹ̀kọ́ yìí sílẹ̀. Yóò sì tún jẹ́ ìwúrí fún àwọn ẹlòmíín náà tó jẹ́ wípé wọ́n fẹ́ dárú ilé ẹ̀kọ́ yìí báyìí sílẹ̀ ṣùgbọ́n tí ẹ̀rù ń bá wọn pẹ̀lú ohun tí àwọn èèyàn ó sọ. Ní agbára lọ́wọ́ Olódùmarè, ìlọsíwájú ló máa dé bá yín. Àṣẹ. Ire tí ojú ń rí òun ni ẹ ó máa rí. Àṣẹ. Ẹ ṣeun púpọ̀. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún mi àti àyè tí ẹ fi gbà mí. Mo ní àkókò àti lọ sí ilé ìjọba tó rà ní ilé ìjọsìn ìjọ Ọ̀rúnmìlà àti fẹ́. So ìwé láti máa ń jọ́sìn gbogbo ọmọ yẹn náà ni a máa ń kó lọ bẹ̀ ní èdè àti àṣà wa náà ni. So ẹ mọ̀ pé iṣẹ́ yẹn pé Bẹ́ẹ̀ni. àwọn nǹkan tí wọ́n fi kó àwọn ọmọ alẹ́rú lọ òun náà ni àwọn náà fi ń dá wọn padà báyìí. So Olódùmarè gbọ́ tiwa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé ẹ mọ̀ mí tí ẹ dẹ̀ ní ẹ̀mí ìgboyà láti lè sọ pé kí ẹ wá lágbára tí Olódùmarè àjọṣe wọn ní bàjẹ́. Ó ti ń dàpọ̀ dámọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín o. Iwájú ọ̀nà pàbí tí mo máa rí sí o. Nígbà tẹ́wọ́ bíbẹ̀ ẹ wò pé ṣé wọ́n tẹ fámì bẹ̀rẹ̀ dàbí kìnìún èmi náà ní TV Atunfase TV online TV àní lórí Facebook so adẹ ní TikTok kìnìún so laptop ti máa ń lò láti stream wọn nílé so ẹbí báyìí ṣe bá fẹ́ ṣe àwọn nǹkan míì tó jẹ́ pé kìnìún ibẹ̀ ni máa lò ó dẹ̀ nígbà ṣe ń program ara àwọn tẹlifíṣàn ló wà níbi tí gbogbo ẹ̀ ṣe so Ifá ṣe gbogbo yẹn ní ìrọ̀rùn fún wa tó dẹ̀ yẹ pé ìlérí tèmi ni pé gbogbo ọ̀nà tí máa gbà láti gbọ́ Ọlá Ifá-Ga òun ni àwọn máa wà ní ojoojúmọ́ nígbà gbogbo adẹ́ṣeṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀.